asike Annabi Muhammadu wanchinga entudu bata ije bata lami tumelo ba Annabi Muhammadu ije bata lami tumelo ba Sayyida Fatima Yawala oyala yawala oyala oh yawala la la Allah 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 yawala la la yawala oyala yawala oyala yawala oyala balain hadi aridu toha Muhammadun fadaka hakikun Alhamdulillah. Mana itu? Mana mau apa ini? Musbahuddin. Nah. Abdul Salami. Alhamdulillah. Téèyàn bá máa ń sòótọ́ fún èèyàn kó fẹ́ sòótọ́ fún èèyàn. Wàláhì kí òun yóò ti kọjú ojú bọ́ọ̀dù. Bẹ́ẹ̀ni, wẹ́kẹ́ tí ìgbé tíra débi pé bóyá inú ọmọ wa kọ́ máa ń kéwù. Ní tí mo rí ni pé ẹ̀ mọ kéwù. Ẹ̀ mọ nǹkan kan pàápàá kò sí kéwù lára yín. Baba. Ẹ́ Àwa ni ẹ̀yin wọn. Abdul Salami. Mo lẹ̀ nǹkan mójú ni àbí mo jọ koté tó laminéètì ojú. Sọ bẹ́ẹ̀ lọ. Ẹ bá sọ kẹtì ẹ fi làákà mi wé làákà yín tí òjú bí ń tẹ́ báyìí lọ. Ẹ mọ nǹkan kánú kéwu o. Ní tó jẹ́ kí n mọ̀ pé ẹ mọ kéwu ni pé mo rí bẹ́ẹ̀ ṣe ń káwọn ọmọ ń kéwu. Ibi tó ẹkẹ ti fi ṣẹ́ dà sí ẹ fi ṣẹ́ dà sí. Ibi tó ẹkẹ ti oníkálukú ló láàyè tiẹ̀ ìtọ́wù kúlù sí arífi ní àkọ́wù. Ẹ gbọ́sẹ́. Baba. Ẹyin. A fi ṣẹ́dà sí. A ti ń jẹ́ kó mọ̀ yé wọn pé ibi tí ṣẹ́dà bá ti wà kan jágbe mọ́ kódà ibi tí mọ́ndì bá wà à ń fàágùn. Ibi tí sòkun wà mẹ́ẹ̀kan. À ń sunkún rẹ̀ náà. Ẹ sunkún rẹ̀. Bẹ́ẹ̀. Nla. Ná. Mo lọ mọ̀ ìkà sí. Mo lọ àdàbí. Mo lọ sùnmùrà. Kódà èyí bí èmi náà sì máa yẹ mo dọ́dọ̀ bàbá alámúnigun kó tó di pé mo dọ́dọ̀ yín. Bẹ́ẹ̀. Ó dọ́dọ̀ bàbá alágbàjì. Dáhùn ṣé Abubakar Siddiq abẹ́jọ́ ọmọ ọ̀ débẹ̀? Sì dọ́dọ̀ òkúta gidi. Ó lọ sí wo bí ṣe ń wò mí tẹ́ bọ̀. Mo náà mọ kí wọ́n ń ṣàlàyé bí tó ti kí ó fún mi. Ṣé lóòótọ́ ni gbogbo mi tẹ́lẹ̀ ti kí òun? Ìmọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àmọ́ fẹ́ni tó bá ṣe tẹ́ àti kẹ́kọ̀ọ́ tó sì bẹ́ẹ̀ gbẹ̀kọ̀ ní ẹ̀ mọ kéwú. Àmọ́ kéwú bàbá. Musbahuddin mo náà mọ kéwú. Àmọ́ kéwú. Abdul Salami à mọ kéwú. Tá a bá mọ kéwú sáà mọ kọ́yàn ni. Ọ̀dà nígbà fi mọ̀ pé ìwọ̀nba tí mo kọ́ yín lẹ́kọ́ yàn rí. Àwọn oníbàlágà wọ́n ní lèkúlì mọ̀káání. Ẹ parí ẹ̀. Sọ mi wọn fi ẹ̀ṣẹ̀ àgbàlagbà arákùnrin ẹ̀sùn mi. Rí lè dáhùn ẹni sọ mí. Jágbà fún wa. Ọ̀dà wáyé ní àlálẹ́ àṣírárì ayú wákọ̀ yú mú. Ẹ parí ẹ̀. Wáyé ní àlálẹ́ àṣírárì ayú wákọ̀ yú ìparí ẹ̀. Ìnàlè bísí mínàlẹ̀ ayé. Mínàlẹ̀ ayé kan sọ́hìbùl bayani. Àbí sọ́hìbùl bayani ni àbí bẹ́ẹ̀ kọ́ ni? Bẹ́ẹ̀ ni. Tèmi bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Sọ́hìbùl bayani. Ẹ ní kúdà. Ẹ sí àgbákò. Ọmọdébí, èmi làfá. Ṣéwù. Èmi làfá. Ó ti lò mí, ó ti pè mí láàfá. Ó gbàgbé pé ṣéwù ni mí. Àgbà àfá náà máa ń pè ṣéwù. Mo ti bá kọjá kí n tún máa já àfá mọ́. Ẹ mọ kankan nu kéwù. Ó lò sí. Sọ́hìbùl bayani. Ó àṣẹ orúkú sọ pé gbọ́dọ̀ fù. Ó gbọ́sẹ́, àbí kó lólówó lágbà. Ẹni alẹ́ fi pè wọ́n. Wo mi? Ṣé sọ́tọ́ fún yín? Ẹ mọ kankan nu kéwù o. Ọ̀dà èyí ọ̀kan tó kù ti ń bìírì.
ṣùgbọ́n àlùfáà ní a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim kí n tó kà fún yín ṣe àpò ẹgbẹ́ bàtà alẹ́ Qur'an wal Qur'an yal'anu ẹ gbọ́sẹ̀ subhana allazi asra bi abdihi subhana allazi asra bi abdihi min al-masjidil haram ila al-masjidil aqsa alladhi barakna bẹ́ẹ̀ ni min kilo pe min sọ́ọ́lì nǹkan min sí àkàrí fàdí. ìdí láti náà ọmọ kéwù. ẹgbẹ́ ẹ̀kọ́ ọ̀tẹ́ ayà kí n nà ẹ̀mọ́ kéwù dáadáa ìranù jágbẹ́jàgbẹ́ tí bá ń bẹ láyà rẹ̀ kí n sì ná dànù. ẹ mọ̀ dára yín làmú bẹ́ẹ̀ tó bá ti sẹ́yìn lé kí òun ní mọ́ náà. dákun má bínú ìwọ gángan fúnra rẹ sọ ọmọ kéwù kẹsàn yìí méje mọ ọjọ́ rà kí o sì ní ìsìnkú ẹ̀ mọ̀ nǹkankan. inú kò tẹ́ mọ̀ dára yín làmú ni ẹ̀rù káwọn tó bá ti sẹ́yìn lé kí òun ní mọ́ náà. dákun tí wọ́n bá wà nà tara ní ọ̀nà wọn. àgbà ẹja nara. kámẹ́rà wa mẹ́nara fún tó ṣe wọ́n ṣera ẹ̀ lágbàpọ̀ ni yàyà débẹ̀ ìwọ wa lọ síbẹ̀ kọ́ wa fà lọ́wọ́ kọ́ mẹ́jọ ráyè lé kí wọ́n mọ fẹ́ gbà fún. Anakumula. Walaikum salam. Bàbá. Ó tó mẹ́rin ilẹ̀ máa ń kọ́ wọn. Ilẹ̀ bí gbogbo ẹ ti kọjá ẹgbà. Ẹ dẹ́kun ta làfáà yín. Ṣé ẹ wá kọjá kẹ́bí lù yín? Ẹ wò mí. Kàbílà. Alimọ́tò Sábíà. Àwọn tó ń kọ yín ìwé àbí. Bẹ́ẹ̀ tẹ́ wọ àwọn ẹ̀wọ̀n ọ̀mọ kéwú. Ìwọ̀n bá ń tí mo kọ́ wọn náà kọ yín. Ẹ ti wá kọ́ wọn parí síbi tí mo kọ́ wọn dé. Ẹ gbọ́sẹ̀ ẹ ti kọ́ wọn parí síbi tí mo kọ́ yín dé. Ẹ dákun èwo ló tún kù dẹ́ kọ́ wọn. ọmọ kéwù ò gbọ́dọ̀ lóun mọ kéwù níwájú ṣéwù rẹ̀. Ibo lẹ́yìn bá ti wá ọmọ kéwú. Ibo lẹ́yìn tí kọ́kọ́ máa ta kàngbọ̀n. Pétọ̀ oníkéwú ni mí. ẹ àgbọ́dọ̀ mọ báyìí jiyàn bàbá lẹjẹ. Àbáwá tútù ẹ ti lálùbáwá wa. àti àgé níwájú yìí ká má mọ̀ sí ká má fi láwà ní ti gbà ká má fi láwà ní sẹ́rù sí ìjọba. Ẹ sì àgbákò. Ìní yẹ̀yẹ́ yín lójú àwọn nìkan. Ẹ wá ẹ lọ ibi tí a ti ń kọ́ àwọn ọmọdé ní madrasa gangan kí n tó débẹ̀ wọ́n fa tí ọ̀pọ̀lọ́ ẹ̀ máa lọ ẹ̀ máa bọ̀ bó ṣe ṣe ohun àlìjẹ́nà rẹ̀ sì fò ní ṣẹ̀ṣẹ̀ bọ̀ ọbẹ̀ lọ́ọ̀ ló kọ wà àlìjẹ́nà tó bá mú nǹkan wá ọ̀gbọ́sẹ̀ ẹ lọ mọ fa tí ọ̀pọ̀lọ́ bẹ́ẹ̀ ṣe ń lọ lẹ́ẹ̀mọ bọ̀ ẹ̀ máa lọ ẹ̀ máa bọ̀ àmọ́ kẹ́ tó lọ ẹ yìí bàbá ó nà wàláyé tàláyé súnmọ́ bí la kò sí tẹ́ fẹ́ mọ̀ sọ láyé yín fẹ́ gbà kàn yín ọmọ lè tó wà bẹ́ẹ̀. fẹ́ gbà kàn yín wàláyé aláàjì ẹ yìí. ọmọ lè tó wà lórí ìkúnlẹ̀. ètò ìwọ náà ní ṣe lù ọ sí bẹ́ẹ̀ náà máa ń lù wọ́n ṣé wọ́n máa ń lù yín. wọ́n máa ń lù wá. ẹ̀jẹ̀ ẹ̀ tẹ̀lé. Muhammadu ní Jamiu gan tó jẹ́ sínú ọ̀yin mọ́mọ́ yẹ wàhálà tí mo ṣe gbà mọ́ nǹkan kéwù ẹ gbèdé wa kò ṣe yí ni iná ọ̀la yàfa iná nígbà yàfa ẹ̀yìn gbèdé wa. Tata kẹ́ ẹ lọ máa fa tí ọ̀pọ̀lọ́ ni o bẹ́ẹ̀ fa tí ọ̀pọ̀lọ́ ẹ̀ ṣe àgbá kan. Àwọn ọmọ mi dáadáa ṣe rí àwọn èèyàn gan máa ń wá di bí mo ṣe fẹ́ràn yín tó lè ké wọn mọ̀ tàbí láti ṣàdé àwọn ẹsẹ̀ rẹ̀ rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló lọ́ra mi ló sì ní rọ̀ ẹ̀lẹ́ wọ́n lè lọ ẹ lọ jẹun ṣé ti wá jẹun tètè tọ́lọ mẹ́wàá dà. ọ lọ ìwọ ló lọ. Wọ́n ti lọ. So bí wọ́n ṣe sọ pé ó ti lọ náà nù. Ọ̀rọ̀ àkílẹ̀ wa rí mi fún ìlú òpó rí mi. Àwa rí yín ṣe o. Mo ń gbọ́. Àwa a ní ká wá gbààyè pé àní lè wá sílé kí ó lọ́la. Mo la fi ń pa wá. Kí ló dé? Láìsí pọ́nà Àlàmísì. Ijó Àlàmísì gan-an, a máa ń ṣàdúrà Àlàmísì ń lé kéw. Tẹ́ẹ̀sì gbọ́dọ̀ mọ́ sí mi, kí ló ṣẹlẹ̀? Bẹ́ẹ̀ni ṣe o. Ìkọ́nà àwọn ọ̀rẹ́ wa ló fẹ́ ṣe birthday soirée lọ́la. Yóò ṣe bẹ́ẹ̀ de sọ́yìrì. Bí ẹ bá ṣe sọ́yìrì yóò ṣe báàtì ní náà, ń tọ́ hàn ní sọ́yìrì, ètò pamọ́ ní báàtì ní.
èmi ọmọ kan tó máa ń ṣe bẹ́ẹ̀ ni oníṣẹ́ ìrì o. nǹkan tó ń sọ òye yín kò ń ṣe sọ́ọ̀rì ló ń sọ ó ní pé soirée as in ọ̀rẹ́ wa kan ló fẹ́ ṣe birthday èmi àti Ṣadé Àdèlà fẹ́ lọ àwa la plan ni ó máa make sense kan débi tẹ bá rí wa báyìí ẹ máa fọ́ ẹ má wọrí ẹ má ti fọ̀ tán ẹ má ti fọ̀ ẹ yẹ kó dọjọ́ yìí a máa ya fọ́tò àmà send ẹ̀ sí ẹ máa wò ó pé ṣé káfíńlá rè ṣé Ṣàdíà rè ẹ má wọrí ẹ yẹ kó dìgbà yẹn. ọ̀rẹ́ mi Ṣádì ṣéwù ẹ bá rí wa ẹ máa wò pé sáwọn ọmọ lè ké omi rẹ̀. ìní dáyé mọ̀ tí n bá rí bẹ́ẹ̀ ni o. bẹ́ẹ̀ yẹn dẹ̀ máa ta. yóò ta. ó ṣá proper. tí n bá rí àwọn bí sọ yìí sì ní dáyé mọ̀ mọ́ torí bẹ́ẹ̀ ni owó ta. wàláì tí yín náà ta. wàláì aláàtì tí yóò ta kó tó di pé bẹ́ẹ̀ ni ta. tí yóò sì ní ta mi kankan láyé ọwọ́ mi ni ó ti bẹ̀rẹ̀ sí ta láti sí lọ. ẹ̀yin ò fi lé kéwlẹ̀ tá a ti ń kékeré àánú tá a ń sọ̀rọ̀ Ọlọ́run ẹ wà lọ bẹ́ẹ̀ dè ìtì bẹ́ẹ̀ lọ́ọ̀lù káàdì tó ní ríjísún mí náà mẹ́rin ṣètọ́ ni pé ẹ jìnnà sí láì ká máa mọtí ká máa ṣe sìnà ká máa ṣe dáadáa ni ẹ̀yin wà nù kílọ̀bù tẹ́ẹ̀tì máa lẹ̀dí mara yín wọ́n máa fàfàkùfà ẹ sì máa mọtí sí bí ẹ sọ fún mi pé ẹ ní mutí mọ́. ní mo ti ṣe bá kọ̀ máa jó ni. ẹ máa jó ẹ̀yin máa jó tàkà súfèé ẹ rò pé ìjà nígbà tẹ́ ní kémi sọ pé ó ti lọ sẹ́mi ò mọ̀ ká sàtàn dá sí ni pé ó ti lọ yóò lọ lọ́dọ̀ tí kì í sọ̀dọ̀ tèmi ló ti lọ. ẹ wò ṣé ọwọ́ lálẹ́ àlìjọ náà wà. kí n má bàa yín dá sí i èmi mo sì ń rí àlejò nínú fún yín o lọ sí ibi gúngò gọ́bẹ̀ mo ti rí yín o lọ sí rẹ pàrẹ́gà ló ń tà eléyìí náà yóò sì gàtà lẹ́gbẹ̀ẹ́ rẹ. ṣé wù ẹ bó ti mọ pariwo ẹ dẹ̀ má kó wá sẹ́gbẹ̀ẹ́ pé gbogbo yẹn ti lọ. tọ ẹ rò pé àwọn èèyàn mọ tán yín ẹ rò pé mo fẹ́ rẹ̀ yín lò tèmi rò pé ẹ ń jẹ wá ni èmi rò pé èèyàn báyìí nìyí kí n kó mọ. ó ní ẹṣin kọ́kọ́ ní kẹsùn ní ọ̀tọ̀ mi. tí o sá sí wàhálà rẹ kò sí wàhálà. sọ yín kú tó a gbé yòó lẹ́rẹ́ sọ yín kú ẹ lè wá jókòó sáyà wà ní ọlọ ẹ wò mí ṣé sọ ọjọ́ fún mi ẹ jẹ orí búyà yìí àmọ́ kó tó wá di pé bóyá ẹ mọ̀ àwọn pèsè jẹ̀yà yá bẹ́ẹ̀ ní jẹ̀yà ẹ lọ bá Abdul Salami ẹni mo ní kó nà yín ní ẹgbẹ́ ọgọ́rùn-ún. láì ṣe ṣìnà. ẹ ǹlẹ́ o ẹ̀yin màmá ké o gan àbí ẹ ti mọ̀ pé tó bá ṣe sìnà ni mí àtàǹjìlì dáta ni wọ́n ń nẹ̀rẹ̀ gbọ́gọ́rùn. ṣèyí àṣìná nù pa. ọ̀dà tó wípé wàá mọ kí ó débẹ̀ ẹ lọ bá ẹni mo ní kó nà yín 95. bá a ṣe ṣe àwọn ó di 120 bó o ṣe tún ṣe àwọn ó tún di 130. wò mí lọ báyìí lórí wa wọlé yìí. ó sara gíẹ́gíẹ́. Ayé sọ pé la, alẹ́ àyè sì, wá. Alẹ́ àyè sàrà yìí kò. Wá yìí kò sàrà. Ọ̀ sàlámà, omi kò dá mi lóhùn sàlámù. Sàlámà yìí kò. Wa aleykum salam. Alẹ́ àyè sì wò ó sọ̀rọ̀ yìí ní ìjẹ́. Ẹ̀yà sàlámà yìí kò. Alẹ́ àyè sì, ibo lọ ti mọ̀. Ó lọ lè jẹun gbà tá a jáde gbogbo. Àdáyé èmi ẹ ṣàṣe ọgbọ́nsẹ́ èmi ẹ ṣàṣe mo já mo sì já kùtùkùtù mo já tààrà àdáyé sì làánẹ́tù láyé alálì káàsì bí náà. Ẹ̀hún náà lẹ̀ wí. ẹ kí ló wí. Bẹ́ẹ̀ ṣe wí náà. èmi kọ́ mo kà ọ̀rọ̀ náà ní alálì káàsì bí náà ni ẹ inú kwan ni ó ṣeun ẹ tó bá parọ́ ibi dandan ọlọ́wọ́n ọmọ ọba alásìsì ọlọ́ọ̀ jẹun ní àbọ̀ ọlọ́ọ̀ fagbó. Ọmọ ẹ pé ọ̀dọ̀ àwọn wàrísì tí mo gbà kọjá ni o. wá Wàrísì. wá. Wàrísì. Ọ̀dọ̀ àwọn wàrísì tí mo kọjá ń bẹ̀ ni mo rí pé wọ́n ń fín tùràrí mọ́ ní ẹ ṣe àwọn fín tùràrí báyẹn lọ́lé kí wàrà ni bá ní báyìí lẹ́sìn sí o. Iye fín tùràrí òun ló fẹ́ sí mi lára. wọ́n kò fẹ́ sí ọlá ó fẹ́ sí ọlọ́fun lọ́fín sọ̀rọ̀ ló ń tú jáde abúlé sísì ìyá ṣé. Mẹ̀ṣẹ̀ jẹun tó ni mi ebi ò tí ì pa mí. ìyá ti pa ṣe báyìí. aláìláìláìlá abúlé sísì ó ń fa igbó aláìsí ò sì fagbó sì ń parọ́. Ìfọgbọ́n. tó sì mọ̀ wípé èmi àti ẹ̀ládé òpó ní fagbó mọ́kàn tó wálé kéwú. Ìfọgbọ́n. ìgbà tó ti gbẹ́rù wá kí ọ ṣàdé òfin mi pọ̀ ní sẹ́rà dáradá mọ́ ọ̀fagbó. abúlé sísì ó sì ṣe tó dùn mí. Ìfọgbọ́n. abúlé sísì bàbá máa fọ agbó
tùràrí ni. Abdulaziz ọba máa fa gbégbó tó fà ló sí ọ lágbàkó. Abdulaziz dọ̀bálẹ̀. Ibi. Àwọn fóònù lù. Abdulaziz àwọn fóònù lù ọ̀dọ̀bálẹ̀. Wàláhí tàláì sún bílẹ̀ gbogbo tó bá fi bẹ̀mí rí pé mo lù ọ́. Abdulaziz kò fi yá mi bẹ̀mí ẹlẹ́yà ń lù ọ́. Mo ti sọ tẹ́lẹ̀. Ànábì sallallahu alaihi wasallam bá yòóbó rẹ̀ lẹ́ẹ̀kan sí. Abdulaziz tún yòóbó rẹ̀ náwọ́. Bọ́ọ̀ sí yòóbó Ànábì nìkan ọmọ ìdọ̀bálẹ̀ dáadáa. Abdulaziz káwọ́ wájú. Wàláhì bó ṣe ń fọlọ́ ń bẹ̀ mí èmi náà fa Ànábì wọ̀ gbára lè dáadáa kọ́ ọ̀jẹ̀ yá. Abdulaziz àdéhùn mi àti ẹni pé. Hello, honorable. Bẹ́sọ̀rọ̀. Rárá, àwọn ọmọ tí ń kéwú, wọ́n wá fẹ́ máa pariwo mi kí wọ́n wá ní kan dákẹ́kẹ́ jẹ́ rí yí bá sọ̀rọ̀. Ẹ dákun ẹ bá ń bẹ̀ wọ́n ó wá àbá ẹ dákun tó yọ lọ́wọ́. Ẹ dákun ẹ ó dàn. Ẹ sọ ẹbẹ ní sọ ẹ dákun ẹ bá bẹ̀ wọ́n mọ̀ sí yí. Gbogbo wo ti sọ ẹ̀hẹ́. Àwọn dírámà tá a ṣe ń gbà mọ́ lójúlù. Mọ̀ sọ sókè báwọn. Hello bàbá. Hello bàbá. Ẹ fẹ́ rí mi. Èyí yọjú sí yín. Ẹ dákun ẹ bá ń bẹ̀ wọ́n. Láìpẹ́. Abdulaziz. Ó ń pariwo kán lè bá àbọ̀ bẹ̀bẹ̀. Bọ́ọ̀sì pọ̀ ọgbọ́n lèmi náà gbọ́. Mo ní ikọ̀. Inú ọkọ̀ mi tẹ́ máa ń pè mí nígbà mo wà ń ta. Ikọ̀ mẹ́mẹ́. Èmi yẹn sọ ọmọ ikọ̀ gangan ni mi torí mi bàbá ikọ̀. Ikọ̀ àfá ẹ dákun tó yọ lọ́wọ́. Èmi ní ikọ̀ àfá. Ó tí ń jẹ́ ọkọ̀ mi sí ikọ̀ àfá. Ẹ dákun. Abdulaziz. Ìwọ́n ti tó Ó tí ń jẹ́ ọkọ̀ mi sí ikọ̀ àfá. Ẹgẹ́ lọ ní tábà. Mi gbọ́. Ó tọ̀ báyìí. Tọ́sí. Tọ́sí káwọ́. Àfá ẹ dákun tó yọ lọ́wọ́. Àfá ẹ dákun tó yọ lọ́wọ́. Siaka! Isiaka! Kí ló sí fìlà lórí rẹ tẹ́lẹ̀? Fìlà kọ́lọ̀ ẹ̀sẹ̀ dé wọlé tí mo rí ọ̀ ń kọ́ ló káyì. Atẹ́gùn ló sùn. Siaka atẹ́gùn fẹ́ fìlà lórí rẹ. Siaka mú ní ẹmọ máa parọ́. Tẹ́ bá ti ń parọ́ inú ọmọ bí mi. Fàyàrí. Báwa bá ń jẹ lójú ẹ̀. Ìdí tí ẹ jẹ́ odomi náà tán ni. Siaka wàláhì mo ti fíìlì rẹ. Sehu má pè Sehu alhamdulilayi ni kò mọ̀ ọ́ nígbà tí ń bí ọmọ náà alhamdulilayi wọ́n pariwo ilé ìlú ọmọ lẹ́sẹ̀ sọ́nà jáwèrè mo jáwèrè jọ́ alhamdulilayi. Ọba náà àtìná fìdúnìyé gbé yòókù lẹ̀ àtọ́bọ́ ti kárí fìdúnìyé àzànà Wọ́n ló ń ṣe rọ́bà náà lọ. wàbílẹ̀ àkírátì àzànà ìtòyún náà gbogbo wa wàbílẹ̀ àkírátì mẹ́ta ló wà lọ́wọ́ kó wà. Àfá MJ. Àná fúnra ẹ̀. Wàá sẹ́lẹ̀ òní. Wọ́n fún mi kankan náà. Wàbílẹ̀ àkírátì àzànà ẹ máa sàmì. Ẹ sàmì. Ọba náà àti náà mélòó ni wọ́n mú? Méjì lẹ́fẹ̀ẹ́. Èmi ò ìmú kan méjì ọwọ́ ni ẹ̀pà bẹ́ẹ̀ jàrá sí i. بلاين هذه أريد طه محمد فذاك حقيق ذاك سليع وقرقض هذا كباه وبين ذا وذاك مراد المنهمين محمد وذلك بتهاد وهذاك خندق به فرس خر كان قبل يهدد ذكري به يذهب الجيش الأرمون بعد ما تياق